Africa Content TV. Nigeria lè dàbí ẹni pé nínú ìlú ebi pọ̀, ìbínú pọ̀, torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ pé okay wọ́n fẹ́ ṣe protest. Yes, protest is everybody's right. But gbogbo nǹkan tá à ń ṣe sílùú owó yìí ni o, kò ń ṣe owó bàbá Seyi Makinde o. So even tẹ́ bá fẹ́ protest, it must be peaceful. Tẹ́ bá fi ẹ̀hónú hàn, ẹ má destroy properties ìjọba, otherwise ebi tẹ́ fẹ́ kó lọ nínú owó tẹ́ ká fi ká ebi lẹ̀, àti lọ́ bá fi replace àwọn nǹkan tí wọ́n bá bàjẹ́ ní sọ ẹ̀jọ́. Anadúgbò lọ́wọ́ náà níbi tí ó bá ìjọba ilé. Ìgbà tí mo rò wípé chairman pleads